Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, ó ga o. Ashley ọ̀rẹ́ yín mà tún ni àṣírí ẹ̀ tí ẹ̀ ṣe ń tú. Ó ń tú jáde kan tá àti ẹ̀ gbọ́ tẹ́lẹ̀, ó ń ṣe ló túbọ̀ ń tú jáde. Wọ́n ní ó nígbà kan tí wọ́n ti ní Ashley. Àṣé ó ń sin ejò nínú ilé. Àṣírí yẹn ṣe tú rè. Wọ́n ní ejò wà nínú ilé ẹ̀ pé ó ń sìn. Ṣé ẹ ti gbọ́rọ̀ ẹ̀ rí? Wọ́n ní àṣé gbogbo nǹkan tó fi ń ṣagbára. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń sọ gbogbo ìgbà táṣìírí ẹ̀ tú gbogbo nǹkan tó ń kà. Wọ́n ní bó ṣe di ọjọ́ yẹn ni, ọjọ́ kan ó dé látọ̀dọ̀ babaláwo ìkà tó máa ń ṣe yẹn. Wọ́n ló gbé ejò, wọ́n ló ní pọ́ọ̀tù tó máa ń sin ejò yẹn. Pé wọ́n ní ejò yẹn pé àṣegbé ni ejò yẹn. Anything tó bá ṣe báyìí, tó bá ti lọ sí inú ejò yẹn, nínú pọ́ọ̀tù yẹn, wọ́n ní ó ní ọ̀fọ̀ tó máa pa fún ejò. Pé tó bá ní ó ṣe nǹkan tó ń bá, pé irọ́ dẹ̀ ni, irọ́ ni nǹkan tí ejò yẹn dá lé lórí, pé kó máa parọ́. Tó bá dẹ̀ parọ́ báyìí, wọ́n máa gbà. Torí ẹ ló ṣe ní ìgboyà tó lọ ń kó gbogbo nǹkan tó ń ṣe yẹn tó ń kó lójú. Ṣé rí ìkà? Ó ti ní bàbá òun ó inherit ẹ̀ lọ́dọ̀ bàbá òun. Wọ́n ní ejò yẹn pé anytime tó bá fẹ́ ṣe ìkà, ó máa lọ bẹ ejò yẹn lọ́wẹ̀, ìyẹn máa ní kó lọ. Ó ga o. Wọ́n ní gbogbo irọ́ tó máa ń pa pé ejò yẹn ló ń fún ní agbára yẹn. According to nǹkan tá gbọ́ ní lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní ìkòkò yẹn, ó máa tọwọ́ bọ̀ báyìí. Á gbé ejò yẹn jáde, á pọ̀fọ̀, wọ́n ló ṣà ní bó ṣe ń ṣe pẹ̀lú ejò yẹn, bí àtijọ́ yẹn. Pé kò sí bó ṣe lè ní kí wọ́n ṣépè. Wọ́n ní tó bá dé bẹ̀ kó máa ṣe èpè yẹn, ó máa tàátù ni. Pé èpè ò kí ń mu. Wọ́n ní ọjọ́ burúkú èṣù gbomi mu yìí. Pé ṣé ẹ mọ̀ pé tí èèyàn bá ti ń yọ́lẹ̀ ẹ̀dá, wọ́n ní ohun burúkú máa yọ ṣe. Bẹ́ẹ̀ ni. Wọ́n ló wá dijọ́ náà pé bó ṣe máa ń lọ fẹ́ lọ pe ejò yẹn, ó fẹ́ lọ mú ejò. Kó òun àti ejò kan máa sọ̀rọ̀ bó ṣe máa ń sọ̀rọ̀. Wọ́n ní bí ejò yẹn ó ṣe fẹ́ pe ìgìdì tó fẹ́ pọ̀fọ̀. Ó rò pé bóyá bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀. Ijọ́ yẹn báyìí bọ́lọ́run ṣe wá mú nìyẹn. Wọ́n ní ejò kan ṣá ni. Ó ṣá yánmọyànmọ, ó ṣá lọ́tùn, ó ṣá lósì, ó ṣá ní gbogbo ara. Ó pariwo. Wọ́n dẹ̀ ní èèwọ̀ ẹ̀kẹ̀dẹ̀ rẹ̀ ojú méjì ò gbọdọ̀ rí ejò. Òun nìkan ló máa rí. Kò dẹ̀ gbọdọ̀ jẹ́ kí ejò yẹn kó kúrò nínú ilé ẹ̀. Wọ́n ní bí ejò yẹn ṣe ṣá tó kígbe, ó ṣáyan, ejò wá kọjú ìjà sí. Ẹ mọ irú nǹkan bẹ́ẹ̀. Ejò tó fi ń ṣe bí ọ̀rẹ́, nǹkan tó mọ̀ tí ẹ̀ jẹ́ tọ́jọ́ ń ṣe bí ọ̀rẹ́, tọ́jọ́ ń ṣe bí ejò, bí ajá, ẹ ṣá mọ̀ ajá pẹ̀lú olówó ẹ̀ tó bá ń jà, tó bá ń ṣe, tó ń ṣeré, tó ń ṣe, ṣé ẹ mọ̀ pé wọ́n ń jà. Tó máa rọ́ lówó, tó máa jùrù, tó máa ṣe, tó máa wù. Ọjọ́ burúkú tí èṣù bá máa ṣe ajá yẹn, tó máa gbó mọ́ olówó ẹ̀, kẹ́ mọ̀ pé something is wrong. Mo rí ẹnìkan nínú àwọn ọ̀rẹ́ wa náà ni. Ìgbà yẹn wọ́n ń gbé ní kan tó kọjá sí ìlú òyìnbó, kan tó lé wọn Nàìjíríà ni. Ní Lekki, wọ́n máa ń sin ejò. Ọmọ kan náà náà bí o, ọkùnrin. Ọmọ yẹn ò tí lè ju ọmọ 5 years lọ. Wọ́n yìí ń wojú Ọlọ́run. Bí wọ́n ṣe gbé ọmọdé láti school, driver ti gbé ọmọdé. Bí driver ṣe drop ọmọ, pé kó lọ gòkè, ìyá ẹ̀ dẹ̀ ti wà nílé. Kó gòkè kó lọ bá ìyá ẹ̀ lókè. Bájá àwọn ṣe wá ń gbó tó ṣe máa ń welcome wọn. Bájá yẹn kàn ṣe rí ọmọ yẹn. Ọmọ tó jẹ́ pé ó ti ń bájá ṣeré tó ti ṣe kí bó kàn ṣe gídí ọmọ yẹn nìyẹn. Ọmọ yẹn kígbe tó ya ọmọ yẹn ní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Ọlọ́run ló yọ ọmọ yẹn. Ó ya gbogbo ara ẹ̀ yánmọyànmọ. Ọlọ́run tó yọ ọmọ yẹn ní pé kó gbé ẹpọ̀n ọmọ yẹn sẹ́nu. Ẹpọ̀n ẹnìkan ni ò fi. Ó kù díẹ̀. Ọmọ yẹn kígbe bí ìyá ẹ̀ ṣe. Bí ìyá ẹ̀ ṣe sá jáde látòkè ni. Kí leléyìí, kí leléyìí? Pẹ̀lú bí ìyá ẹ̀ ṣe, bí ajá ṣe ya dìgbòlugi tó bẹ̀rẹ̀ sí ní ya ọmọ.
tó ń ya ọmọ yẹn lára yánmọyànmọ, ó ki ọmọ yẹn mọ́lẹ̀. Wọ́n ní bí ìyá ẹ̀ ọpẹ́lọpẹ́ pé ìyá ẹ̀ wà around, pé ìyá ẹ̀ ti dé láti ibi iṣẹ́. Àbọ̀ ní ìyá ẹ̀ ò lọ sí ibi iṣẹ́ ńjọ́ yẹn. Bí ìyá ẹ̀ kàn ṣe gídí ọmọ yẹn tó mú ajá, kò mọ̀ bóyá ajá máa tún já òun jẹ àbí kíni, ó kàn gídí ọmọ yẹn tó já ọmọ yẹn gbà ní kíni, òun àti ajá bẹ̀rẹ̀ sí ní jàjàkadì láti gba ọmọ yẹn lẹ́nu ajá. Ajá yẹn, ó kó ọmọ yẹn ló kù, tó bá jẹ́ pé ìyá ẹ̀ ò sí lára ni, ìbá pa ọmọ yẹn. Ó kó ọmọ yẹn ló kù tó yẹ kó gbé sẹ́nu kó dẹ̀ ya ọmọ yẹn jẹ. Bọ́mọ yẹn bí ìyá ẹ̀ kan ṣe pariwo tí gbogbo èèyàn ń pariwo, ó ya hospital. Wíríwí wọ́n bá wọn gbé ọmọ yẹn lọ sí hospital dìgbàdìgbà. Eléyìí life story ni, kì í ṣe pé bóyá ojúkojú ni, kì í ṣe pé bóyá wọ́n sọ ní ọ̀nà jíjìn o àbí story o. Eléyìí nǹkan tá fojú rí ni. Bẹ́ẹ̀ ni. So bí Ọlọ́run ṣá ṣe, ìjọ́ tí bí bàbá ẹ̀ ṣe dé láti ibi iṣẹ́, bàbá ọmọ yẹn Chevron ló ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni. So by the time tí bàbá ẹ̀ dé, wọ́n kọ́kọ́ sọ pé kán lọ pa ejò. Wọ́n pe bàbá ẹ̀ pé kó wá o, ajá tó wà nílé ó ti ṣọmọ wọn lọ́ṣẹ́ o. Wọ́n ní bí màá yẹn ṣe dé báyìí, ó ní kán má pa ejò, ó ní kán má pa ajá yẹn, kán fi í lẹ̀. Àwọn èèyàn ní kán pa o, wọ́n gbọdọ̀ pa ajá yẹn ni. Ó ní kán má pa. Tó bá dàsìkò tí òun máa mú ajá kúrò nílé, òun á mú kúrò nílé. Bí ìyàwó ẹ̀ ṣe wá ni, ó jẹ́ pé ó ní nǹkan tó fẹ́ fi, bóyá òun náà ń sin ajá yẹn, bóyá ó ní agbára kan tó fi ń fún òun àtajá yẹn lọ́ọ̀ ní kíní. Bóyá kò dẹ̀ ṣe nǹkan tó yẹ kájá ṣe fún un ló fi mú ọmọ ẹ̀ tó ní kóun kúkú pa á jẹ. Ẹ mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn? So irú ẹ̀ ni ti Ashley, wọ́n ní ṣe ni ejò kọjú ìjà sí ńjọ́ yẹn tó ṣá yánmọyànmọ. Ó ṣá yánmọyànmọ bí ó ṣe pariwo síta, ejò wá bẹ́ síta. Bí ejò ṣe ń lọ báyìí pẹ̀lú ariwo tó pa, báwọn security wọ́n ní wọ́n pa ejò ṣá o. Wọ́n pa ejò yẹn. Wọ́n ní kábíyèsí ní kán dáná sun. Wọ́n ṣe fẹ́ dáná sun ejò tún fẹ́ sá mọ́ wọn lọ́wọ́. Wọ́n ní pẹ̀lú gbogbo táyà, pẹ̀lú gbogbo nǹkan tó fi ń sun nǹkan, wọ́n fẹ́ fi sun ejò. Wọ́n sun, wọ́n ní ejò yẹn ò kú o. Ejò yẹn ò kú, ejò yẹn yìí ń ṣe ó yí nǹkan mọ̀nàmọ́ná, ó yí nǹkan bíi mọ̀nàmọ́ná. Ìgbà yẹn wọ́n ti gbé Ashley lọ sí hospital. Wọ́n ti gbé lọ sí hospital tán tiẹ̀ lọ wòósàn gbà yẹn, kó lọ gba ìwòsàn. Òun ní irú ti Ashley yẹn. Wọ́n ní kán má pa á, but wọ́n pa ejò yẹn. Wọ́n ní ṣé ejò sọ pé òun ò ní kú ni, wọ́n tún lọ gbé pákó ńlá, pákó iron wood ná bá dáná, wọ́n wá pè sí. Wọ́n léjò yẹn jóná, wọ́n roast ẹ̀, ó ṣe yánmọyànmọ. Wọ́n ní ṣèbó sọ pé òun ò ní kú ni. Irú ẹ̀ ni ti Ashley. Wọ́n ní téèyàn bá ń yọ́lẹ̀ ẹ̀dá nǹkan burúkú á máa yọ́ ṣe. Ejò Ashley ń sìn nínú ilé. But nísìnyí ṣé oògùn ò ti sunko ni? Ṣé agbára ò ti wọ̀ mí? Ìgbà wọ́n ti lé bó dẹ̀ tí ó yìí wà around o. Only God knows, but a gbọ́ pé kábíyèsí ní àṣepọ̀ òun àti ẹ̀ ó ti end. Ẹ̀yin èèyàn wa, mo ní kí n tún fi tó yín létí, ṣé mo pé a lè gbọ́ ká má fi tó yín létí, kẹ́ lè máa mọ what's up bó ṣe ń lọ. Ẹ ṣé o, títí tẹ́ fi ń gbọ́ wa yàn ní jí o. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣé, ẹ bá mi subscribe, ẹ bá mi share, kẹ́ lè bá mi fi tó kù sí comment section. Ẹ ṣé gan-an bí ẹ ṣe ń tẹ́tí sí wa.